ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. kàgbà ládọ̀ ọwọ́ kèrègbè. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Àtúndé lọ́rùn lọ́jọ́ tòní ọwọ́ ọmọdé òun lè tù Olúwàbùkọ́lá Adédàpọ̀ ló kọ tèmi èmi nìkan kọ́ ọmọ wádìí tòní dàpọ̀ rẹ̀ wọ́n gbọ́n lé. Ọláyẹmí Adekunle lórúkọ tèmi. A ti kó àwọn ògo wẹrẹ wá láti iléèwé kan ẹ máa gbọ́ fúnra ara yín lórí ètò ọ̀hún ètò ọwọ́ ọmọdé sọ́wọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà náà ọwọ́ kèrègbè. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, máa jẹun jù. Wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, máa jẹun jù. Jí kò fọyín, wẹ̀ kí o mọ́, gé èékánná rẹ, jẹun tó dára lásìkò, máa jẹun jù. Iyán funfun lẹ́lẹ́, ọba nínú oúnjẹ, ìjòyà tàtà láwùjọ òkèlè, òjùpá bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ ńlá, àrùmádélé ọ̀lẹ, ọlọ́rọ̀ ẹ̀gúsí, ìmùlẹ̀ tẹ̀tẹ̀, kò sábẹ̀ tí ò bá rẹ́, gbẹ̀gì nìkan ni wọ́n rẹ̀. Láfú ló ń jẹ onílẹ̀ Aláké, àmàlà ló ń jẹ onílẹ̀ Mẹ̀sì ọ̀gọ̀, iyán ló ń jẹ onílẹ̀ Òbòkun, àjẹbọ́kọjọ́ wẹ́kẹ̀, àjẹdìbò lọ́kọ́, àjẹbọ́kọ rẹ́rí òfófó, àjẹpọ̀ ìrọ̀ ìbí ẹni mú sí òyìnbó yó. Orúkọ mi ni Usman Damilola. Iléèwé mi ni Dunamis Nursery and Primary School. Orúkọ mi ni Owóẹ̀yẹ Ayọ̀mídé láti ìwé Dunamis Nursery and Primary School. Adìyẹ mi, èyí tí mo rà, mo tọ́jú rẹ̀, ó sì dàgbà. Lọ́sọ̀jọ́ kan, èmi kò mọ̀ pé ó ti jẹ lọ. Ó bọ́ sí kòtò, òjò sì pa á. Bàbá bá mi gbé, gbígbé tí mo gbé, gbígbà ló ń gbọ̀. Mo dáná fún, ara rẹ̀ sì yá. Ó yé mẹ́wàá, ó pa mẹ́sàn-án. Ó fi kan relé, bọ́mọdé òkú. Àgbà ní ń dà, dòdò mi ń dò. Orúkọ mi ni Olúwadáre Victoria. Ewúrẹ́ jẹ́ ẹran ilé, ó máa ń yìyà púpọ̀ nítorí àìgbọràn rẹ̀. Tí wọ́n bá na ewúrẹ́, agbọ̀ntì méjì pépé, lójú pèsè pé ó tún padà síbi tí ó ti jìyà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ọmọdé ẹ gbọ́, ẹ má ṣe bí ewúrẹ́, ẹran aláìgbọràn, ó ń jìyà púpọ̀. Kùrùkù nàgbébọ̀ ń ké, kékeré ń ké, àkùkọ ń kọ. Àwọn àgbà kò lè gbàgbé iṣẹ́ agogo tákùkọ ń ṣe, kóyìnbó tó la gbogbo bẹ́ẹ̀ náà ni. Ní báyìí a bọ́ sí abala àlọ́ àpamọ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé abala méjì ni àlọ́ pín sí, àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀. Ní báyìí a fẹ́ pa àlọ́ àpamọ̀. Ó dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin èwe tí ẹ máa dá mi lóhùn. Àlọ́ àkọ́kọ́ òun náà ni bí ló bọ́ sódò tí kò dún tàbó ta ló mọ̀ o. Ìwọ
máa bọ̀ kí lorúkọ ẹ. Orúkọ mi ni Olúwadáre Philip Buhari 24. Ilé-ìwé mi Dynamic Nursery and Primary School, Àkúrẹ́, Abẹ́rẹ́. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Àlọ́ kejì kí ló bọ́ bá jẹun tí ò kéwé o ta ló mọ̀ o. Gbogbo àwọn ọkùnrin ni wọ́n ń nawọ́ obìnrin náà tún nawọ́ ẹ jẹ́ gbogbo obìnrin kí lorúkọ rẹ. Sọ̀rọ̀ òkè dáadáa kí gbogbo àwọn aráàlú ó gbọ́ ẹ. Orúkọ mi ni Glory Olókì. Kí ló bọ́ bá jẹun tí ò kéwé o. Eṣiṣi. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ògbà o. Gbogbo ẹ̀yin ọmọ wa lẹ mọ̀ àlọ́ àpamọ̀ dáadáa. Ẹ jẹ́ kí n túbọ̀ sí abala mi kí n tó pa àlọ́ fún yín. Wọ́n ní ó yàgbẹ́ bàràkàtà òfèwé bàràkàtà bó o ta ló mọ̀ o. Ìwọ máa bọ̀ wá sọ. Orúkọ mi ni Máyọ̀kún Glory láti ìwé Dunamis Nursery and Primary School. Ọ̀run àtayé. Ẹ bá ń pàtẹ́wọ́ fún o. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. A lè sọ pé ilẹ̀ àtọ̀run tẹ́ bá ti wò ẹ wo gbogbo ilé ayé bíi ràbàtà ni ẹ tún wo sánmọ̀ tó tún bò ó òun náà ṣe ràbàtà ẹ rí i pé àwọn bàbá wa wọ́n ronú jinlẹ̀ dáadáa ẹ pàtẹ́wọ́ fún àwọn Yorùbá lẹ́ẹ̀kan sí i. Ní báyìí ẹ bá mi parí òwe yìí wọ́n ní bá mi na ọmọ mi gbogbo wa la mọ̀ á jẹ́ pé a gbọ́ Yorùbá dáadáa ìwọ súnmọ́ mi ọ̀yá wa sọ fún wa kí lorúkọ rẹ. Orúkọ mi ni Gbíyèlé Emmanuel. Sọ dáadáa kí gbogbo ará ilé ọgbọ́. Orúkọ mi ni Gbíyèlé Emmanuel láti ilé-ìwé Dynamic Nursery and Primary School, Àkúrẹ́. Bá mi nà ọmọ mi o. Olùkọ́. Kò gbá o. Ta ló mọ̀ o. Ìwọ máa bọ̀. Obìnrin ló fẹ́ gbà kúrò ní ìkórìtà yìí. Bá mi nà ọmọ mi. Kò jẹ́ ní ọlọ́mọ. Ó ti gba ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Adekunle Mary láti ilé-ìwé Dynamic Nursery and Primary School. Ẹ ṣeun. Ẹ pàtẹ́wọ́ fún àwọn olùkọ́ wa náà lẹ́ẹ̀kan sí i. A tún tẹ̀síwájú àgbà tó jìn sí kòtò ta ló mọ̀ ọwọ́ lọ́lẹ̀ o ọwọ́ lọ́lẹ̀ o ìwọ súnmọ́ mi orúkọ rẹ. Orúkọ mi ni Emmanuel láti ilé-ìwé Dynamic Nursery and Primary School. Àgbà tó jìn sí kòtò. Ó kọ́ àwọn yòókù lọ́gbọ́n. Ó kọ́ ará yòókù lọ́gbọ́n ẹ bá pàtẹ́wọ́. Ó kọ́ ará yòókù lọ́gbọ́n àdúpẹ́ ẹ̀yin ọmọ ìgbọ́ Yorùbá dáadáa àṣà wa ó di dandan kí a gbé lárugẹ. Yorùbá wá bọ̀ wọ́n wá sọ wípé wọ́n ní ilé làáwò ẹ wà bá ń parí ẹ̀ ìwọ súnmọ́ mi kí lorúkọ rẹ. Orúkọ mi ni Owo Ayọ̀mídé láti ilé-ìwé Dynamic Nursery and Primary School láti sọmọ lórúkọ. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Yorùbá ní ilé làáwò ká tó sọmọ lórúkọ ẹ rí wípé ó nítumọ̀ púpọ̀ kí ènìyàn kí ó pọ́n èdè ẹ̀ kó gbé lárugẹ kó pọ́n lé dáadáa. Àwọn àgbékalẹ̀ Yorùbá tí wọ́n fi ń tọ́ni sọ́nà tí wọ́n sì ń fi ọ̀nà hàn ni òun náà nìyí. Wọ́n ní igi gogoro má gún mi lójú ìwọ máa bọ̀ sọ orúkọ rẹ. Orúkọ mi ni Adéníyàn Àyànfẹ́ láti ìwé Dynamic Nursery and Primary School. Igi gogoro má gún mi lójú. Láti òkè láti ń wò ó. Ẹ bá ń pàtẹ́wọ́ fún Àyànfẹ́. Igi gogoro má gún wa lójú àtòkèrè láti wò ó. Ẹ̀rí àwọn tí ò gbọ́ Yorùbá tán bá ní igi gogoro má gún mi lójú wọ́n ní wàá bẹ̀rẹ̀ fún ni. Ẹ̀rí pé àwọn yẹn ò gbọ́ Yorùbá ṣùgbọ́n inú mi dùn pé gbogbo ẹ̀yin ọmọléèwé Dynamic Nursery and Primary School ẹ gbọ́ Yorùbá dáadáa bẹ́ẹ̀ ni òyìnbó dá lẹ́nu yín ṣákáṣáká. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún abala tí a tún wà yìí à ń tẹ̀síwájú lórí ètò ọwọ́ ọmọdé. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Kàgbà ládọ̀ ọwọ́ kèrègbè. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Ní báyìí a wà lọ́dọ̀ àwọn ọ̀gá tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléèwé Dynamic Nursery and Primary School ní Àgbáyéwá nílùú Àkúrẹ́. Àwọn ọmọ wọn náà láti jọ ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ látẹ̀ẹ̀kan adẹ̀ láǹfààní láti gbọ́
bí gbólóhùn kan sí méjì fún ẹ̀yin òbí fún gbogbo ẹ̀yin alágbàtọ́ àti gbogbo ẹ̀yin èèyàn pátá nílé ìwé yìí. Mọ́mí, you're welcome. Thank you very much. My name is Mrs. A.C. Agogo. I'm the proprietress of Dunamis Nursery and Primary School. I know you have had a wonderful time listening to our children. They have really entertained you, and we know that with the voices that you have heard, you will be encouraged to bring your children to our school. We welcome everybody that wish to bring their children to our school. We realize that our children said so many things in Yoruba. Not only in Yoruba, they also exercise and display their knowledge of the English language. We heard a lot of wonderful poems, good educational activities that would make you to be challenged and encouraged to bring your children. God bless you. Ẹ̀yin ìwé bá mi pàtẹ́wọ́ fún àwọn màmá wa lẹ́ẹ̀kan sí i. Ẹ ṣeun. Yorùbá bọ̀ wọ́n ní ẹyẹ yìí fi apá kan fò, àwọn bàbá wa náà wà ń bí. Bàbá ẹ bá ń kí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa. Àwa ará Nàìjíríà ẹ kú kàlẹ́ o. Ẹ dẹ̀ bá wa dárúkọ yín fún àwọn èèyàn. Orúkọ mi ní Ọ̀gbẹ́ni Advice AC, olùdásílẹ̀ ilé ìwé Dunamis Nursery and Primary School ní agbègbè Àgbáyẹwà ní ìlú Àkúrẹ́, Ondo State. Ìmọ̀ràn mi fún àwọn òbí ni wípé bí ẹ ṣe ń gbọ́ ohùn àwọn ọmọ wa látẹ̀yìnkan, mo mọ̀ pé inú wa ń dùn. Mo dẹ̀ fẹ́ kí ẹ mọ̀ wípé ìtọ́jú àwa ọmọ ó jẹ́ kókó, ó sì jẹ́ kí a mú wọn lọ sí ilé ìwé kí wọ́n sì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ìlú wa àti orílẹ̀-èdè wa Nàìjíríà, kí wọ́n sì ní ẹ̀kọ́ sí i. Mo sì fẹ́ sọ wípé kí ẹ mú wọn wá sí ilé ìwé Dunamis Nursery and Primary School. Ibẹ̀ ni a ti ń kọ́ ẹ̀kọ́ tó yè gerege. Ẹ ṣeun, adúpẹ́ bàbá wa. Ẹ ṣeun bí ẹ̀yin tẹ́ ń dán wa lé orí ètò tí ẹ ti ń dán alátàárọ̀ náà ní ètò ọwọ́ ọmọdé. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tabaládọ̀ ọwọ́ akèrèǹgbè. Ilé ìwé tàwa náà ní Dunamis Nursery and Primary School ní agbègbè Àgbáyẹwà nílùú Àkúrẹ́. Wọ́n ti ń bá wa dòwò pọ̀ lórí ètò yìí, ètò ọwọ́ ọmọdé látẹ̀kan bí ìṣẹ́jú márùndógún tí ẹ ti ń gbọ́ wa látàárọ̀. Orúkọ mi ò yípadà, Olúwàbùkọ́lá Adédàpọ̀ lórúkọ tèmi. Kejì mi ó ń bẹ lórí ètò yìí pẹ̀lú mi. Orúkọ rẹ̀? Ọláyẹmí Adekunle. Ọláyẹmí Adekunle, òun ni ẹ ti gbọ́ lórí ètò yín, ètò ọwọ́ ọmọdé. Títí ìjọ́ mẹ́jọ nígbà tá a tún mọ pàdé. Ẹ̀yin ọmọdé ẹ kọrin àbẹ́ ẹ kọrin? Tí n bá ti sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́, tàgbà ládò ọwọ́ kèrègbè. Ọwọ́ ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́. Ọwọ́ ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́. Ọwọ́ ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́, tàgbà ládò ọwọ́ kèrègbè. Ọwọ́ ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́. Títí ìjọ́ mẹ́jọ nígbà tá a tún mọ pàdé, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 08034177798 tàbí kẹ̀kan sí wa nílé iṣẹ́ wa ní àyín positive 102.5. Láyẹmí Adékúnlé, nọ́mbà rẹ̀ 07033957505 ní nọ́mbà tẹ̀lé pè wá sí. Ó dàbọ̀. Ẹ ṣeun. Títí ìjọ́ mẹ́jọ tá a mọ pàdé, ọmọ yín ò níyàn kú, àwa náà ò ní sánkú. Títí ìjọ́ mẹ́jọ ó dìgbà. Ọwọ́ ọmọdé ò tó pẹ́ẹ́pẹ́.